Oh, you are doing. Oh, I tell you. Make my best credit here. I'm a phone. So, how to like credit? Okay. Oh, you are doing. Parfait, no kuna ashi. But you will not come when it dinner. I can only baba no me. You are doing. They should be. One more stop. Go after be a fair. Let me to buy you only. Only no more fair after Bruno. Money bag you. Money bala. Money bag care. Money bag you. And mon frère, mon affaire, fait que nous avons donné le Rochiga, le Fatali, à Habo. Quand aussi, le moitié des billets, comme mon compagnon parle. Amen. Et de la hand. Wo, Momo, comme il va avoir Kusum, il va jouer la chiao, mais voilà. Fatimi lima hudrika wal hatimi liman sabak. Na suri haki bil haki. والهادي إلى صراطك المستقيم وعلى آله أكن قدره ومقداره العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. صلاة على النبي.
in administration of the state. Let us all organize activities within our various communities that can involve to the benefit of our people, the Ghana state, and Ghana at large. As we enter into the 2024 elections, I encourage all chiefs and their people to bring peace before, during, and after the elections. Let us play our part to ensure that the 2024 war and the 2024 elections are very peaceful. You are welcome. Long live Asne, long live Gasset, long live Greater Accra region, and long live Mother Ghana. Asne Manchester Paris there. Kena ọmọ láti náà ní ọ̀yàn náà wọ́n pa lọ́wọ́ ìjọ ìṣúná ọ̀fẹ́ ọ̀gbẹ́. Nǹkan pẹ̀lú nítorí ká ọ̀wọ́ ọ̀rọ̀. Àkẹ́wọ̀n fún àṣẹ náà ẹ̀há mọ̀mọ́ wọn lé ẹ̀tọ́ ìjọ ẹ̀. Bí wọ́n kù sùn, òun yẹ akápá nù. Kẹ́wọ̀n fún wọn pẹ́ wọ́n dákẹ́ àṣẹ ìyá àṣẹ ìjọba ọ̀hún. Ni ɛna ni asɛ ɛkpa afɔ lɛnɛ yi wɔ Ghana kyɛmu ebi wɔ mehyɛ bi paa ɛda aka asɛ egypt ni gadi asɛ wɔkpa mo fɛ mo fa tori wɔkɛ mo wɔ nɛ atsɔ suu kɛ ɛkɔmɛ fɛ mo ɛna ɔma bi ɛyɛ fɛ yi wɔ yɔ eti wɔ kɔkɔ mo akɛ. Mo fẹ́ràn kẹ́ ìwà láwùjọ lẹ́yìn kọ́ wọn ò sí orí àṣẹ atọ́ ìwà pápádé ewu gẹ́gẹ́ gbẹ́jẹ́ ló tó náà. Ní akáwọ̀ tí o máa jẹ́ àmì yẹn wọ́n pẹ́ níbí náà wọ́n á yọ̀ fẹ́ ní wàá fẹ́ sí ẹ̀ náà mo ẹ̀ wọ́n máa bí kẹ̀mẹ̀fẹ́ ní ọ̀gbọ̀n àná lórí ẹ̀kọ́ àṣà Ghana lẹ́jẹ̀ wú yẹn. Ní ọgbọ́n tí ọ election 2024 náà mi náà Ghana yà fún ṣí ní ètò ọ̀fun ọ̀kọ̀ọ̀kan máa kẹ́ ọ̀kẹ́ tẹ́jọ̀ afọ ní wọ́n ṣì náà ká lé nù gbogbo àkyẹ́wò wọ́n á fún pasapasa yọ̀ ṣí kìí fún náà mi náà wọ́n yà ká wò káyì wọ́n kẹ́ ọwọ́ òkú mi àṣírí mi jàmẹ́fẹ́ èèyàn kò ní ọtí òkè ní ẹni ṣàyè. Mo wá ní wọ election ní wàá fi yẹ efi yẹ tó jọ ní kéde bá pẹlẹ mú ẹ bẹẹ fi omi yẹ mo fi ọwọ́ gàmọ nkyẹ níbi kí ntakita bọ jù ìkẹlẹ kò bá kẹ asaani nìlẹkẹ ní ẹkẹ balẹ ẹta ní ga etu yẹ falifali ọsàkà wọ́n ṣí ẹkọ wọn ní wọ́n kọ ọkọ àwọ̀ ẹkọ yìí ní wọ́n fẹ́ kòwé ní wọ́n sàgà ní kà á ṣe. Kéde wàá kúrò ní kéde ní ẹnìkan báyìí wọ̀ wọ́n mú wọn bí ẹni ọ̀bọ̀ ẹ̀mọ́dé wọ́n sá wọ́n ṣí wọn fi wò. Wọ́n pa wọn fún ẹ̀mú fa akẹ́kọ̀ọ́ wọn náà wàá yẹ 2024 náà kẹ́ ọ̀ṣì ní àwọn afọ ẹ̀ Ghana fún ẹ̀ náà wọ́n fi wọn wọlé ní wọ́n fi ẹ̀ tó ìjọ lẹ́nu. Ṣùgbọ́n bẹ́ẹ̀ kú ẹ̀ ní pẹ́ẹ́lẹ̀ kàmá ní kẹ́ program ẹ̀ ṣì yẹ wọ́n lọ́ọ̀ṣì ní yà sílẹ̀ mọ̀ wọ́n lọ́ọ̀ṣì. 2024 náà mi ne fi adi ne bu adi n'ofi ọdue ọya wo ní ká gbé náà òfin wọn náà kẹ ìyẹn mi náà fi ní ìwà náà. Wọ ní òfin àkọ́ bẹ́ẹ̀ ìgbé wọn mi dé ìgbé kẹ̀kẹ́ wọ̀ kẹsàn bí yẹ ìhà náà wọ̀ nínú ìṣáàkì àsìlẹ̀ ìdíjà nìkan bí àsìlẹ̀. Gbé mo náà gbé mo kò ní ká gbé mẹ pii mo kyikyì no ní ama ẹbí ama ẹpẹlẹpọ mi tomato wọn ká ní ẹpẹlẹpọ ẹ nìkẹ́ nká ní ẹpẹlẹpọ ní ẹnìkẹ́ pa gam ní kẹjá kẹ ìfọ̀n awọ sẹ agba wọ́n kẹ́ nàta ní ẹ báyà á ní ìnùnú yẹ gam wọn náà fẹ́ ní efe sẹ ẹ nàmú ẹ náà wọ́n kẹ́ ẹbú wọ́n yìí tìmẹ̀ nínú ìbá tó ṣe ọ̀kyẹ̀nyẹ́ àsìnẹ́kẹ́ ọ̀ní nkọ́lá yà ọ̀ká dẹ̀ ẹ̀kọ́ fún ẹ̀
Ghana Governor of the Ascent. Then after calling the Pua, we follow until the Papanche. And thereafter, the Oyabu people will also follow. And then Sakumu will follow. Later, the Nai. So, per the arrangements, the Dantu and the Nayu, the Dantu takes lead, and Nayu ends it. Thereafter, the Nayu follow. After the rare ascendants are finished with the program. After the Madumo Mafa and everything, Ugada and everything, then comes to the Jelis as it been agreed. The Yeli first is Zafu and Jamu Yeli. They are connected with the ancestral school of Aslan. And this is observed by the Chokuna people and Frimpong people of Aslan Kotoku. The rites and ceremonies are performed by the Lafu Rome. Then followed by Kotope Yeli. This is also observed by the Ulomu and the people of Aslan. And these rites are performed by the Adu Otu Ulomu and the elders of Aulemu. Then we follow by Adu Otu Yeli. This is also observed by the Aulemu people of Aslan, and the rites are being performed by the Adu Otu Ulomu and the elders of Aulemu. Then comes to Blabu Yeli. This is observed by the Tafo people of Planteja of Aslan and performed by Okonfo Sape and the elders of Planteja of Aslan. The performance of all these young festivals lasts over a period of 6 weeks, and they are performed in the following month or the above month. Wakekeeping at night, accompanied with silent music and drumming the day, and during the day, fetish dancing with music. Then comes to Omo Festival. The Lantejan people take the lead. This festival is observed by the Lantejan and Papanchewe people of Aslan and are being performed by the Bantu Rom, the Oshabidi Rom, and the Lantejan Manje and the Afashon and the elders of Lantejan. On a Thursday and on the following Saturday, there is a state assembly in the portal of the Senate. The observers of the festival sit in state with the occupant of the Senate ancestral stool. The festival is observed by all the tribes known as Gamashi. From Thursday, 2 weeks after the Lanteja War, on that Thursday, all people of the tribe who the late name of the rebels, the Ikubu Ekegi, Mafumu Kebakanami, okay, as Nameba, Ameba Tochike, Amewong, Alojima Wadi, Emi, Ekobe Bidantu, Nile Akleba City, yeah, any Papa Jami, and I'm thinking, Akleba City and the Tom.
to no be omanjira ko baba na ni do ba na ni di asenema amehi wale mo se ni ana ke na wo ni di na de oya na de oya de be me ni sakomo ba e agbale sake dantu be ife ina afiye ene no ha asnemi hiwani no amepo pe ke ha afi yeri ni ekuku eke na ta wa ke di efia ena meje amege kusu na emi di gbajano to ke ha omo wode si ake ne ameduma wodan watusi kenkle di dantue iwo ake aseneme ke iwale han ne ko be eto be na kwatu ne ke kusu ne krede ni ake eko di shipa ma bumo ma fa eke afi odada eke abule yusu ke asue odada ope wúlò ẹ̀rọ àwọn náà wò ní akẹ́ ẹ̀kẹ́ ẹgbẹ́gbẹ́lẹ́ ẹ̀kẹ́ àsìlẹ̀ bàá jẹ ìlútúwọ̀nsì nàkẹ́ ìlútúwọ̀nsì dé mọ̀ kẹ́kẹ́ ní àsìlẹ̀ sẹ́ẹ̀ di wà lẹ́mọ́ lè tún ọ̀nìkẹ́ pùsùn náà di bláfù nàkẹ́ tsokùnà bíi kẹfìrìpọ̀n bíi níyọ àsìlẹ̀ àmì ẹ̀dí mẹ́ni tún ọ̀nìkẹ́ pùsùn náà kẹfìrìpọ̀n wrong. Again, they will say, I mean, you know, welcome here. I told them go to pay. You know, I do a year. Now, okay, a year, I sniff a year. Now, okay, when you know me, can feel the I do go to wrong. Okay, I will know, man. We go eating. Akeke agbemuna ekele ade otue ne ba yeye na ke eyele yeye ekro asine fe ko chimwo awule mo na bi mele wa ade otu ro ke yo ne ke kusun ne egbe ya wule mo ne ke duabo yele yele ake nege lu abo yeli ni ebi no kono ato musi kege tafo eni asineme batu oyo tafo e amegbe o boko ni atole o comfort sa pe eyi la ke tun nege yele ni ake yele efe ko chafe kege bravo yele kagbe lọfẹ lọnà ebi ọkùnrin ipa ni abẹ yẹlẹ ni pèsè ni ní na afọ kẹfẹ wọn bi afi ọkpọ na yọ atọ alara ni hòtẹ́ẹ̀lì nínú kẹbi ayé yẹlẹ ata afọ. Pray, say, any demonic belly of it, can have on the way, like on the one here. Lante, then we came to the chong. The Lante, then we call and make a package of me. Be any dancing, the Tantu or more new. Because Chabidi wrong. Many piano, the Lantena will manage, Tapashon manage, que we buiti, Leo Lanteja. Ake ajo, nega kusune, Zajano to Kajo so. Kasho soa. Ni no kwe. Tag bin up a manchame fe. A slim manchame get a manchame fe. Yapua mena. Yeah, the West Street in Denver, attached
ana manje asene manje ke wote abeboge ni na fe ake yo ochi no ni ana agbe ni ayo gabashi omo ake gabashi omo ni ajo shikejo so ne ke so ni gama bi le shida na ma hiye konko ke meni buchu emu amekete ke konko me ameke ameheba ma ibe na kanya na kachwa so bi ake so ba ye bi man padan aje aseme ya kusu krede ko ni di mu kusu ne ka kusu ne ama fi o ye ko na to de o kan pe e ake me ne nyo yi na ka fi o ni ne di o fa ko manje ke e je wo ti popa se manje ke e wo ti asofa asen sen bulomo ojambe ke ameyowote akeye na baby ami me fe pe ofu ke ba heko na toje fole ukon ye baby dantra baby enu ke fa na ke teme dibeni una asene dio ameko shipi asafo ateme asafo keye ni esi okufu kepeo ame na me ka me cha mu na me to se ke boti ogama ame demi na me bane ayijo na manye ame ka me na de babo be you na to ese bambe be ayele pila wa me ka me de boti o pila ke ko ba gbo buko be na ma se buko le asro no ba trash na me pe ame atu ni eno de tele fio ko bamu ke ha ga masi bi ya fe ka se ake kompa mo me eke nyemi sumo ke ekome femo ba ene hiwo dani imedie ba wo ame na me tani cheme ke nyeme ke me feni oja me ka me ni wo kan komemi ame ke pepe ko sa ame na le ton ekome femo ake na kan bile no ni aswani ke ha cheme ni eshi ke bopi ni meje bon aswani ke kayo ame ni ake bode ya le bi ayomi na ato abua na to sini ke ya de afla to ake pe mi ni atu me fe ko so we na ta ye gbi ni man ni e de na kan bi mo e no bi no ma e ade o tu ake de me bi ni asne me fe ya ni afu bumo ye na ho pipele ko ke ya o fi awon no mu ye ni asne manje semblom kaime wo che ama swani ame ha nyeme ebo te hime dia ho ka me de me ame to na kanu ke ya ga ka bu ame na no ye pole nkuani
amena mɔni kɛ tutwa kɛ dosɔɔto kɛ afrangai afafo afrangai fún ina bɛɛ akɛ yɛ November ni asene sɛn dɛ nkyɛn lɛn ebio eyɛlɛ akɛ mɛni yɔ gɛlɛnɛ de monita asene sɛn wulu esɛn wulɔ olupa ni ti bi ku tse yɛn fi bɔl mi ka to amami akɛ bɛ mi n'ayɔ gɛlɛnɛ ayɔ bom n'ayɔ adowa n'asɔ binte akɛ no eyosu ká yẹ bẹ ẹnu tí a pa ìpọnú lọ́wọ́ bẹ di paanu akẹ́tù nìkẹ́ni akọ́gbé wọn ní gẹ́gẹ́ ní ìlànà òkú nǹkan nípa yìí làdé làwọn ọmọ jẹ ní ẹgbẹ́ gbé ewu dìbò àmì akọ́ ní wọn ní gẹ́gẹ́ ní ẹgbẹ́ adọ́ wọn.
ní àsìlẹ kẹrẹ wọ̀chẹ́ yẹ bá jọ ọ̀bù bá jọ ọ̀bù. Agogo òṣìlò wọ́n ti kà sí àkẹ́ àjẹ́ nkòtòkú ewọ́ àjẹ́ nkòtòkú bí ẹ̀kọ́ àjẹ́ nkòtòkú bí ẹ̀yẹ́ fi àyín bẹ̀ àfihàn sábòlá ẹ̀kẹ́ nkòtòkú ẹ̀dẹ̀ nàkàní ọ̀sìnlẹ̀ kẹ́ńkẹ́ yẹn wọ́n display ni wọ́n tọ́ mi ní kìláàbà sábòlá yẹn yàn ẹ̀fọ́ àdé abànú ẹ̀bẹ̀yà kàdé tó fọ́ àdé nínú àṣẹ náà bẹ́ẹ̀ kasabola awoba wọ́n bá fa yìí ẹ̀yẹ̀ nkwa ni bi yẹ wọ́n yẹ wíyẹ ọmọ ẹ̀ bá mi nà yẹ wíyẹ ẹ̀ bá mi nà. Nkanyẹ nkwa ni wàá nà kẹ́ ẹni wọ́n wàá nà ọdún tí a gbẹ̀ nọ ọdún tí a gbẹ̀ kàdéma kakojú aṣọ àmẹ kànká yẹ wọ́. Amina ene mina ke ye pakosito si pakosito ka ni futu enfa ni na kwa aka ambo wa humba ambo Wọ́n
the lie, yes. And I know several people I know what I do. And yo, the body no work again, Olupa face Shagani and the Keba. I hate Libya, you want no more, you are no yo, she died. And him, and then you say, no trying the yam. We are not glad I will know about beer. Not glad I will know about beer. As a unity, I don't bar. Unity never. Nini Bikume, Paco. Sumo. Ecco mi fermo. Moka fermo lo conosco anche lei. Ne vieni pietene, sumo. Shinumo. Che Niki. Aso amenu atrabia na fe. Ka onu wo shishi. Wa nyi wo fe ko me. Aso ka wo suma wo here. Wa nyi wo fe ko me. Aso ka wo ke aton wo no. Wo ka ke wa nyi wo fe ko me. Nipi ni adoma ono. Ni ekobe fe mo ba di eneme. Love, understanding, forgiveness. Kaji onye ho fe eneme la ekobe fe mo ba. Aka onu ni shishi ni nu ku se to wa fe o fe ko mi. O beso mo ke ha mi ni un beso mo ke ha bo to wa fe to fe ko mi. Onu mi shishi nu bo shishi nfe boro ko kakemi bo fe mi ko kakki boy ti afiteni woni wo fe ekomi en kwa fai to is human ade sa fe ade sa shi oyi mini no jine shi yin ni me ni tra jine fe ta fra te shi e mo fa mo ene wo kaji bukutono ba mo de lo kakeli
koni onu onyame shishi ni osumo onyame ke nege 3 cardinal points ni onyo fe le eko bebe wonu o pa agbeda ni enye ba no o shitiamu o shi mune onye kwa aboni wo efefo ake mune shishi mo eko bebe mo nyami sumo eko bebe mo ke ni fo femu kekie no hawa wa bo ashine no ba fai ni me ne kwa tolu machine ajanka eje to ete eje na de fan eje atoka ekwe fe mo ba mete nyemi small mete o man wana na kai dabi the branches, the stem, the root constitute the plant. No, on pafai, on bi, eko efe mo, she nya hosu na wa, nya ho nu awo yo she. No keke dane, eko efe mo nu opa agbe ni unity e, no baba. Thereafter, unity e, keke progress. Development aba kadi eko be mo ba no ya ka shule mo e ba ene ni ko wo ene ni me ne kwa mbalala si o dan ma Dada bukwe ehun abon. Dada bukwe ehun abon. Dada kwa mo Yesu abon. Bravo, nous sommes au moyen. Et 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 bravo, du moyen. Yes. And then, the unity lies in strength. Kaji, my bonnet one no voice. Many camera truck on next one no voice. A good favor by what day was small way. Walkers and the key. One your boy in Anakin. Robin Panify. Niha or Bowen. Woman knew what yet said where. Blema could not tow a many. Ati akrowa don shato maji bibi itaje wo akrowa maji ne bibi eni eto akrowa bi dafe atnefe bi osto sono o gba agbogbo e ma keke o sukani o wa agbogbo tumi no yi ti water got at wo ye banku kafo ene wo ese ayiko ni nye na nyomo the branches, the stem, the roots, the components of the plant no kafia obi agbabia agagbo kwamene ka obe asene be no ekobe be mo ka yo wale no asene be ni awon bu awon ina ko ni wanyi wata ni eyanu ti je kotobla pẹ̀lú kẹ̀kẹ́ ìgbà omi ní wa ló ń ta.
she Makai will not do that, Danny Ukeshe, only Makai, Diake, the Naka, Nidia Naka, and the Mukuna, Landu, and Lu. Ite kone abahami pepe na akemi china na leju okemi kane memba neme pename pai kusuwe ni wo tun eshisu ni mo ye ide wo keba bana keni na fi ofe lando ko bemi woni ka ha wo kule awo bana ke noni akeho lo titiri ne akeho ti chile uda kema sholo la kompeni kapo die tie ofe ni aya shwa ni bo to no yi akedade ufata yo to no yo fuye no le ka o to e bo machine o ba ye no ka fe shi on pa fai noni akeha man bi ke noni aya shwa akelando akafutu mfane wa nani kwa chama yake oyo ekomefe mo se pe iwe lo ri ayo ya wi iwe ekomefe mo eno ya leme eleke wo ni maji bibi ya titrike shi awoji ake anokwale wi mo olupa ake anokwale esegbe anopale wi mo no ba o maji adomus kedi wo ke wo wi anopale lo mene sumo ensan no kedi efe no ko ne hie be sane abule no ma waka fi anopale ko wi no wi no kashi no wo no yete na people no oliake no nji ikole wo mi papa onupa ewie no kwake nko onupa kutuni ewie no kwake etwi ne ke etua wo yanko ho a na etua dua ho ekabala na jeje ro na ski money we ke bi ekabala ke ko na lu ye no le to you wo fe ta ko he light no nkane is woni aka afile mo won wo baye woni aka wo he akashi o yanko da ni woda mo fe mo ebuku alo enanyi me lo nyeme bona fe ni wo maji ano wo le de ke tu ke nishi ne me ke na me tu anu ma ya ba many of the page ele di entre ni asere ni di asere diga di asere efe le ke pe ni wo epe lo kecho wo beji anoto kecho sakumo abrami kecho ni bi ami machereo kemeni keni bi domo wo yi ni ton asere ke homo bete na yo asere de ni ko penye no asere me so kiyele age wo ye me bi ega oye maji piega sinye nuaga wi asene na ke ake menefio de ke asene etu okusu efe ni organ na kaita oyele wo nutumo kusu fe ni organ wo nutumo jawo ke na bo asene etika wo tu okusu fe ni organ kele ko tu ko e ba wi e jo gan wo ye wo de jo no ni call me over height to ye to mene kawatashi asere chike de tashi na buti chudi na ke wo yo ka akeni na ke ya ikokuro ka fe ne ka ke ni ete ikokuro omo wa na ni e ka mo no ye no go no pa ke ko ma asere se wo tun di mo wo je fa ni fe wo no je wo ga bu no na ga ni aja ni na nyele kaka asere giga it is grown ne ko yo kan ko wo fi o sa mo ni wo fi o no bia no wo fi o ka ga ni ba ki ake go ba o
ìyàtọ̀ wọ̀wọ́ ọ̀gbìn nù ìyẹn dáadé yóò akẹ́kọ̀ọ́ wọn àmọ́ òdò wọ̀ ẹsẹ̀ mo ní ìlà gospel ní ìtọ́ mọ̀ sáwá yìí lọ àwa ṣe ọmọ ìyá kọ́ wà wọ́n ti sọ gbẹ̀ wọ́n yìí máa gbẹ̀lẹ̀ lórí tí wọ́n náà ẹ̀ka ọba kọ́ alówó kọ́ lórí tí wọ́n náà ẹ̀ka ọba kọ́ alówó kọ́ mo fi àwọn ọdẹ kọ́ wọ́n sí fún wọn bá hẹ́ẹ̀dì alówó ẹ̀ mo fi àwọn ọdẹ kọ́ wọ́n sí fún wọn bá hẹ́ẹ̀dì wọ́n bá tọ́ lẹ́yìn èkè ni wọ́n yẹ wò ti yẹ lọ wọ́n ŋá wọ́n yí wọ́n dọ̀n wọ́n ti sùn kẹ́ ọba fẹ́ lórí tí wọ́n kẹ́ pẹ́ tiɲɛ to ɛha ɔmɔwɔ wɔ n'a yɔrɔ n yɛ na mɛ ni yɔ eya television eya radio wɛ ni a ma kan yi yɛ tɛ ne cɛ lo gbɛdjano to wɔwɔ fiyɔ yɛ wɔwɔ to ɔmɔ fiya mu wɔwɔ ma ne agbɛnɛ wɔ akɔ wɔ ma o fɔ ɔmɔ koto wɔ akɔ wɔ ma alo wɔ kɔ mo n'o yà kɔ wɔ sibɔn ko to ba television no. O de fi ayo kẹ bo no ọba tún owó akẹwọ ẹ wò di ẹnu tó no ọba tó wọ ọba ayé wọ ṣùgbọ́n fẹ́ ọba ti sọ ọba ayé wọ ṣùgbọ́n fẹ́ mo fẹ́ wò ló kọ́ ọba ayé rọ ni yóò bá wọn mú ọha ẹ̀ bò tó agbẹ̀rẹ̀ bó kẹ̀ tún ẹ̀ ha nana fẹ́ n'amúra lọ kẹ́ ní ẹni kẹ́ ha ẹ̀ bò ẹ̀kọ́ súnmọ́ kẹ́ ní àná ọ̀kyẹ́ àfẹ́ mìíràn àwọn ọmọ ìwọ kẹ́kẹ́ habo ní kẹ́kọ́ mu nù ìyẹn tó ń kókókókó kọ́ kẹfẹ́ ní oní kọ́ kẹfẹ́ ní kọ́ ọba tó ọmọ nbà yẹ yọ ni ọba tó gbẹdàmú ní ọba tó kọ́ kẹ́kẹ́ yọ ni wọ́n tó kọ́ yẹ lóye kọ́ lé o ṣí àwọn ọba tó kọ́ ṣí àwọn kọ́ fẹ́ ṣí àwọn ẹ̀ bukò ọba wọ́n kọ́ ló kàn agbẹ̀rẹ̀ ọba tó kàn bọ̀ ní ti alo mọ̀ ní ti kàn kẹ́ nọ́fẹ́ alọ́ lè fi ọ yẹ kàn wọ́n ká bò kẹ́ wá tẹ́lẹ̀ ti gan ẹ̀tọ́ ọ̀nyẹ̀ kóso lè fi ọ kẹ́hẹ́ lè fi ọ rẹ̀ edu ọ̀ma ńgbà ẹ̀dùn ẹ̀ nìkẹ́ yìí ọmọ ẹ̀kọ́ wọlé dọ̀ káàkiri ní edu ọ̀ma yẹn nà ẹ̀kọ́ dà nítorí ọ̀gá ọ̀ma fẹ́ta mọ̀ wẹ̀ ìwé mọ̀ ọ̀sán ní èdè kò ìdókò wọlé pẹ́ akẹ́tọ̀ àmà àmà ṣe kọ́ọ̀dọ̀ fìdí mọ́ ká má lé yẹ̀ lọ n'oge nfite lɛ onyimie n'ofite ɔlɛ n'oge ama ofili fɔfa tɔmɔfa sika kɔsɛ ɔba pe ní ànàkẹ́ ní iná àyàn ní ètò onyimie n'oto ofite ɔlɛ wɔsɛ ètò wọn afa sika ɔba pe wɔ kɔ ɔmayɛ tɔn yi ɔba alina. Wọ gamẹ alẹmẹ ẹni di gamẹ ngbẹ di amaade sabu di amaade náà wọ ẹ̀ka kẹmọ mọ̀ọ́kyẹ́ tó mọ̀ọ́kyẹ́ nìkẹ́ náà wọ ẹ̀ka ase kẹ níbi ẹni wọ kọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ akán bí adé rẹ̀ jẹ́ wọ́n yẹ wọ́ yìí lọ wọ́n yẹ kàmi ẹ̀ má kẹ́ wúlọ̀ mọ́ àfẹ́ mọ̀ọ́kyẹ́ ìdúró kó ní wọ́n ní ayàlẹ̀ tutu ẹ̀ náà ayàlẹ̀ ẹ̀yà kẹ́ ahi mọ̀ọ́kyẹ́ mẹ́ẹ̀ ahi tractor mẹ́ẹ̀pẹ́ n'afẹ́ lẹ́kẹ́ mọ́ni bá bọ̀ yẹ bí la kẹ́ mi n'o fo wọn kan mi n'o ti n'o fo wọn kan tọ́mọ mi kò tọ́mọ mi àtọ̀wọ́ afi yẹ nyẹ tọ́mọ mi n'o fo wọn kan jẹ́ mọ̀kyẹ́dì wọ́n bu mama àgbo ní ẹ̀yà rẹ̀ nàkà mama àti wọ́n rẹ̀ jẹ́ ìgbà nà náà tẹ̀ sani takọ̀ wọ̀ jẹ́ ìṣí àmì kọ́jà yìí ti dọ̀ owó mama kọ́jà yìí ti ní Israel owó mama abu mama yẹ kẹ́yìn kọ́ ti yẹ yẹn nana abu mama yẹ Israel abu mama yẹn kọ́pì ehi mu yẹn 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 hiu sílẹ̀ yẹn kọ́pì yẹn baa nyẹ fẹ́ yẹn nọ mẹ́nẹ̀ asẹ́lẹ̀ ẹ̀dẹ̀sì wọ́n kọ́ mama wọ́n. alóde yìí mẹ́rin ní fi ọ̀pọ̀lọpọ̀ ìbá fọ́ mẹ́rin ìbá fọ́ hùwù ìbá fọ́ ìmọ̀ọ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́jì mẹ́rin kí akọ́ akẹ́kọ̀ọ́ lọ yí ọ̀nà ìfẹ́ àmẹ́ni ìdí ọ̀pọ̀lọpọ̀ ìbá fọ́ hùwù ìbá fọ́ ìmọ̀ọ́sẹ̀ ní ẹ̀sìnkún àjà wọ́n ní wọ̀nyí ni ọ̀pọ̀lọpọ̀ káàdì ní kótó kò ń bù
koto bon efan ekuro bon ne efan ejada ta wo kan no ko nchon ji wo kan no wo kan chon ji ekuro bon ka fe bi kenye kwa gani machine gamanche tashi ne wo le fa ile jo gamanche none wo nu wo le fa ji yake shi adowa edumoshina nyoncheli wo ke nyoncheli ebuo eke le huwe ewo da cho le tin sembe efite yake man claro sembe mini no mena jata enyo fe wo woni o ka asine jiga gadi asine kusunko bega ni ba asine bi ale no wona bile wona nsholo ye bi ni mwen ngo no ke joje no akedi mo shi an shoke ni so enye ni shikon adu woni ni kenye kwa Kristo fu agnale ni Yesu ene tishina e ko abodo ni jami ni ke lo fitai loji wo kusu ni lo kenye na wo kusu ni kan shi ni joni wo nja mo ni asoma ni kusu ni male ni nu shishi wo mo wo tu kusu apele no na loji na waduma ka waduma o bena o bayan sure Kristo foju we wata lulu Yesu ele feni e ko abolo ni holuwe ni kecha wono wo kusum oni ngeni kusum ko bega ni je wo wati ayeshia e kule e pa ni tu kusum na agbala mi ni sisi dia kelante jo aji ni watu ni kusum ka dina le dumo wo calendar ni yo ganfena kalenda na ke ba fe kusum ye kan na teja we aju kadina wasafo bi fe ache mo ko be na ke akwashon the state akwashon kasre akwashon esisidi yake kayani bi fe ni yo kan wo wodo mo kayani bi fe no na ke to kata manso no na no ke ni bi fe ake asre e akwashon asafo bi keshibi ke ni bi fe ni yo kan na kan bejia no tuduni wo ni shikoni takula che ogwo ko la bejia no tuduni na kanoka wa gina wa ya sakumo ni pia wa tu na kambisu ya sakumo jonshi pepe ya sakumo jonshi enu woke sembe ba chakpan ya higo ya ke brema ko ne howe mwe bie ko ame ha wo bi ni woke ja wa ni bi wo kan bina wa ta ame na jianshi ya ni ofe ko ba tu kusu eko ni yo binji akesi okrobon eni di pele kewa ni ni di etu nla mo ni yo gani ke wo etu meni ka me gba wo pole nje ko fe bo ni di etu lo ba wo ibo meni ke ka me na wo bo be ta wo wo po etu lo o ba wo ibo okrobon eni di pele kewa ni na bo ni ga me nya pele na me nya wala ni ka be ni na ba me wo etu lo me so me ba na kanji wo ni ene me fe ni fi o kan ni ga un fi o asene na asene fi o kan wo ke mo e ku e ba cha mo e je ta wo be na bele beti na to ni wo yi nji o ya du we ko se na afo bi na ke fi o na afo bi na me choma ni se ke na kan ni na kan kusu e wo shi ya ni o ya du te wo cho le ko chono shi no combination ni wo woni be ku sanji ko ni ba ayo ni di ya chaki ye fi di kole na bu kole ye kolo na wi wo shi ya mi yo kole gudo na ke chu kole ye ni e ma wo shi e wo kole wo lo mo de che he fe ni yo sa ne pa wo shi ya mi ne ba ta duro ne ba tu kusu fe kusu na chu le e wo ka ti shi ya ji e pa ni tumo kusun de gan enu mo fe wo tumo ke oye ma bo ma no tumo kusun inde so ake ngo ta shete wo te bo ba ya fe gan na skiti ya jaga na mo la do le ba ni tumo kan kusun wo ka ka sine ji gan e ko no na wo tumo ma kusun le fe e ba she insho ake bum ni ji wo bo te insho ni bia e wo nu la shi han na yi ne tumo kan kusun le fe maybe na me yake shi tafulache ego le wo mopo boyji wo ye shakoni de boyji mo ye noti
Paul na mogo na eke to mogo komo lo to ba lo kwa ke iwu etulu eni wo wo ke nye wo na kani ifata mogo ke yeto yi president so wo etu aplanke na kanome ko ni aplanke yo na mekena nuwo nyene nuwo ya obani akanya ja omi akanya ni on several any distinguishable things si ati mona kan ywe mo no na kenjuwo ni bi e ko wo nuwo yo mehi mene bine nuwo tasini mi to kan fe ta flache mancheme ni oga na ka ha me paramonsi nuwo e mi go ko ye mo bo na a shishiwo a juwo akeneke tight na ka ha ka aha paramonsi na ken kolo nibi aken juwo nibi e tanwa nibi na afio ehin kra ni mi to gan fe ta flacha ko nupa ini yo amete shi ene kesa ni ni le gbinu wo awo wo binu e ja ko wo ifa fe mo fe mo yega wo ifa fe mo fe mo yega mo ko be ga ni ifa fe wo ifa fe mo fe e wo binu wo awo wo ni no sani baba ga shika wo sani ko ya me ko tu no eke me ko me ba me ke o ameji paramonsi ameji neke be amekete be neke be no ba na no be sani esegla alo sani ba sani ta flache akaha asini say paramonsi ake ko akaha individual paramonsi ta flache ke mo ko ye gane ka ha le paramonsi mi bia ke shi nge ye la yo in the leader instrument if you are the paramount chief apart from the manche ewo kati ne ke gbeji ando to ne na hie na kenshishimo wo mbu amefe kokko wo kwa gbogbo ni wo je gbogbo shi ena fe kese ehiyo omo wo bia mi eshi wo nta o to enjoy aka wo pusu ni wo ta wo na gba ye ni ele loko iyu ake shi gbo keshikon na ba fo ni bi ni bi enyo na ba fo mo be ni nje lo propon ba bi mwe ake ha so wo feel so bi no na bi so bi eke na kan bi le so bi je ni ba chele be na se ba fan keje o kan ko ye ke ba eke ha ji ba pe mo ba futu ha ji o pepe mo ko bega ne tumo ko su le ke ha ji ko e ja ke wo be ji na tene ko le na kan bi le na ke ha ake ha na kan soa na ke ha ji na lolo shi wo be ji no to e wo so bi e mene mo wo na ke ae wo pele e ya ke so ba yo kan ko yo ba pepe ke wo ba no wo yo fi wo ba fi won to mo fe mo ta fla che ya fi na kwa ka shi bi ko aka ba mo ko ka bi wo ko mo de wo fa wo na ti wo ya wo ni na se ne ko to ko na ka ba mi ta mo fe mo shi ko ni ya de ake ha ta kwa ka mo albina pepe wonda le shi alo no ni je ni mo ba da me mo fa ni ji mo cha mi na me ba mo ko ni shi na me ba wa wo mo fe program mo ba da me fe shi e na me je na me ba fe yi wa ka ma ya shi fe ame ye wa ka no fa na me fe ye ho ade je a ko na ji ni ha no ni je teno mi da se ne bi fe shi mo fia mo ma cheme ma nyeme asa fa cheme shi fe o fa ni che fe no da mo fia mo shi ni ke yi wa le wa e shi pa ke mo fia mo da mo fia mo shi o fa ni adu ma che ni ji mi asa boy ni ji pa o eke ni ama kan ni ji etene ni ji asna ja seke ameke ke chele ni ne wo gbe mo ameke ni ame daneshi ame da mo fia mo shi ni wa le amen ni mo ba ni wo se de o ko yi wa don ni mo chele bi le والسلام على المرسلين والحمد لله رب العالمين.